Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi lóńdó àtijọ́ Kristi ní gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi òní Fáṣọ̀nù Victor, ajínrere Kristi. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ tá a rí gbà lọ́dọ̀ Ọlọ́run ẹlẹ́dàá wa. Kí a tó tẹ̀síwájú, ẹ jẹ́ ká tẹríba fún àdúrà. Bàbá wa tí ń bẹ lọ́run, Olódùmarè ọba ayérayé. Bàbá wa nípasẹ̀ Jésù Kristi Olúwa wa, aláàánú àtolórí ọ̀fẹ́ jùlọ ní ilẹ̀ wa káyé tó máa wà, ilẹ̀ máa wà nígbà táyé kò ní sí mọ́. Àjúbà májẹ̀mú nítorí pé ẹ̀yin alágbára. Ẹ bá wa sọ̀rọ̀ lónìí kí ìfẹ́ yín ó di mímọ̀ lọ́kàn wa. Ẹ tàn mọ́lẹ̀ ọ̀rọ̀ yín sí wa lọ́kàn, bẹ́ẹ̀ ni kẹ́ gbàkóso gbogbo. Lórúkọ Jésù Kristi náà, Olúwa àti Olùgbàlà wa. Àmín. A fi ọpẹ́, ìyìn, ògo, ọlá, agbára fún Ọlọ́run ẹlẹ́dàá wa, fún oore rẹ̀ lórí ìran ènìyàn àti ọwọ́ agbára rẹ̀ aláìdíbàjẹ́ àti aláìsá èyí tí a rí gbà lọ́dọ̀ Ọlọ́run wa. A kí àwọn èèyàn wa tí wọ́n wò wá nílé pé a kú ìbùkún àtòrò ọ̀fẹ́ Ọlọ́run tá a rí gbà nígbà gbogbo. Ìbùkún àtòrò ọ̀fẹ́ rẹ̀ yóò di mímọ̀ síwájú sí lórúkọ Jésù. Àmín. À ń kẹ́kọ̀ọ́ kan lọ ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ. A sì fẹ́ rí pé a parí ẹ̀kọ́ náà. Kókó ẹ̀kọ́ náà ni pé ǹjẹ́ orúkọ rẹ̀ ń bẹ nínú ìwé ìyè? Ǹjẹ́ orúkọ rẹ̀ ń bẹ nínú ìwé ìyè? A ti gbé àlàyé kalẹ̀ ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ. Ohun tí ìwé ìyè túmọ̀ sí. A tún gbé àlàyé kalẹ̀ pé nínú ìwé ìfihàn, a rí onírúurú ìwé oríṣi bíi mẹ́rin. A rí ìwé ìyè, a rí ìwé iṣẹ́, a rí ìwé ikú, a dẹ̀ rí ìwé ọ̀dọ́ àgùntàn, ìwé ọ̀dọ́ àgùntàn ti ìwé ìyè ti ọ̀dọ́ àgùntàn, a rí ní ìwé ìfihàn. Ṣùgbọ́n tá à ń gbéyẹ̀wò òun ni ìwé ìyè. Kí ni ìwé ìyè? Kí ló túmọ̀ sí? A ti gbé àlàyé ìkalẹ̀ ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ. Ṣùgbọ́n fún àwọn tí ò lórí ọ̀fẹ́ láti gbọ́ wa ní ọ̀sẹ̀ tó kọjá lọ, ìwé ìyè jẹ́ ìwé àkọsílẹ̀ tí a kọ orúkọ àwọn ọkàn olóòótọ́, àwọn tó sin Ọlọ́run ní ìwàláàyè wọn gẹ́gẹ́ bí àgbékalẹ̀ Ọlọ́run, tí wọ́n sì yege nínú iṣẹ́ ìsìn wọn sí Ọlọ́run. Àwọn wọ̀nyí la sọ fún wa pé a fi orúkọ wọn sínú ìwé ìyè. Ìwé sì jẹ́ ìwé àwọn ẹni tó ti yege kúrò nínú ẹ̀ṣẹ̀, tó ti yege kúrò nínú ìdààmú àti ìjàmbá tí ń bẹ nínú ayé yìí, tí kò tó ẹgbẹ́ tí ò gbé ọkàn rẹ̀ sókè sí ohun ti ayé tàbí ti ohun ti ẹ̀ṣẹ̀. Àwọn tí a kọ orúkọ wọn sínú ìwé ìyè làwọn tó ti rí oore ọ̀fẹ́ gbà lọ́wọ́ Ọlọ́run nínú ìwàláàyè wọn láti máa sìn ín, tí wọ́n sì dúró nínú ìfẹ́ Ọlọ́run. A tún jẹ́ ká mọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá lọ pé ènìyàn lè gbé ìgbésẹ̀ láti di ẹni ìgbàlà gẹ́gẹ́ bí àkọsílẹ̀ Bíbélì tí a sì kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè, tí ò wá gbé ìgbésẹ̀ náà lọ títí tí ò tẹ̀síwájú láti máa jẹ́ ẹni tí a gbàlà nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, tí kò sì tẹ̀síwájú nínú ìṣẹ́ Ọlọ́run. Irú ẹni bẹ́ẹ̀ à ń pa orúkọ wọn rẹ́ kúrò nínú ìwé ìyè, gẹ́gẹ́ bí ohun tá a rí nínú ìwé Exodus 32 láti ẹsẹ̀ 32 32 sí 33, a rí kà níbẹ̀. Ní ọ̀sẹ̀ tó kọjá lọ, a tún ní àlàyé kalẹ̀ ohun tí ìwé májẹ̀mú láéláé Old Testament tí ó kọ́ wa
nípa ìwé ìyè. Àwa wo àwọn ẹsẹ̀ bíbélì náà ní ẹyọ kọ̀ọ̀kan níbi tá a ti dáni dúró. Òun ni nínú ìwé adájọ́ ní ìwé Dáníẹ́lì orí 12 ẹsẹ̀ 1. A sì wá wo ohun tí Ọlọ́run kọ́ wa nínú májẹ̀mú tuntun. Àwòwé Lúùkù orí 10 ẹsẹ̀ 20 níbẹ̀ ni a ti dáni dúró ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ. A fẹ́ tẹ̀síwájú nínú ẹ̀kọ́ náà tí ń ṣe ìjẹ́ orúkọ rẹ̀ bẹ̀ nínú ìwé ìyè. A fẹ́ wo apá kejì ẹ̀kọ́ yìí. Ní ìgbà tá a kíyèsí ìwé Lúùkù orí 13 Lúùkù orí 10 ẹ má bínú, nígbà tá a wo ẹsẹ̀ 20, a rí kà níbẹ̀ pé ní ìgbà tí Jésù sì rán àwọn 140 ọmọlẹ́yìn kí wọ́n lọ wàásù ní ilẹ̀ Ísírẹ́lì nìkan, àwọn Yorùbá sọ pé limited commission, pé ìwàásù wọn gbọdọ̀ kọjá ilẹ̀ Ísírẹ́lì. Ní ìgbà tí wọ́n lọ, a fún wọn ní agbára. Jésù ní sí wọn, fún wọn lágbára, tó fi jẹ́ pé ní ìgbà tí àwọn ọmọlẹ́yìn yìí tí wọ́n ń lọ láàárín àwọn ènìyàn, wọ́n ń ṣe oríṣiríṣi, wọ́n ń jí òkú dìde, wọ́n ń mú àwọn aláìsàn láradá, wọ́n ń ṣe onírúurú iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, tó fi jẹ́ pé àwọn ẹ̀mí èṣù pàápàá tẹríba fún wọn. Ní ìgbà tí wọ́n dé padà ní ìwé Lúùkù orí 10, nígbà tá a kíyèsí ẹsẹ̀ 20, wọ́n bẹ̀ sí kún fún ayọ̀, wọ́n sì ń ròyìn fún Jésù Kristi Olúwa wa pé àwọn ẹ̀mí òkùnkùn tẹríba fún wa, àwọn ẹ̀mí èṣù wọ́n sá jáde nígbà tá a pe orúkọ yín. Ṣùgbọ́n Jésù wò wọ́n wá sọ fún wọn pé ó ní ẹ má ṣe yọ̀ nítorí pé ẹ lé àwọn ẹ̀mí èṣù jáde, ẹ ń ṣe onírúurú iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, ṣùgbọ́n ẹ máa yọ̀ nítorí pé a ti kọ orúkọ yín sí ọ̀run. Ìyẹn túmọ̀ sí pé orúkọ wọn tí a kọ yìí, a kọ sínú ìwé àkọsílẹ̀ ọkàn àwọn olóòótọ́, àwọn tó dúró gẹ́gẹ́ bí olóòótọ́ ní ìwàláàyè wọn sí Ọlọ́run. Àwọn ń béèrè pé ǹjẹ́ a ti kọ orúkọ rẹ̀ sínú ìwé yìí bí? Ní ọ̀sẹ̀ tó kọjá la sì gbé kalẹ̀ ohun tí a gbọ́dọ̀ ṣe kórúkọ wa tó lè wọ̀ ní ìwé ìyè, gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí Jésù Olúwa wa kọ́ wa. A dẹ̀ sọ fún wa pé ìgbésẹ̀ márùn-ún lọ́lọ́run ní kí a gbé kí a tó lè di ẹni ìgbàlà, gẹ́gẹ́ bí àkọsílẹ̀ àti àpẹẹrẹ tari nínú májẹ̀mú tuntun. A gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a gbọ́dọ̀ gbà á gbọ́, a gbọ́dọ̀ ronúpìwàdà, a gbọ́dọ̀ fẹ́ ara wa jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù sọmọ Ọlọ́run ní í ṣe. Bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ jọ̀wọ́ ara wa fún ìrìbọmi. Ìrìbọmi yìí kì í ṣe ìsàmì àgbélébùú, kì í ṣe wọn mi léni lérí, bí kò ṣe pa ó rì wá bomi, gẹ́gẹ́ bí àpẹẹrẹ ikú, sísìkú àti àjíǹde Jésù. Ó darí náà ọ̀rọ̀ Ọlọ́run nìyí. Ọ̀rọ̀ ìkan náà, ẹ̀kọ́ ìkan náà làwọn àpọ́sítélì ń kọ́ ìjọ májẹ̀mú tuntun, pé ẹnikẹ́ni bá fẹ́ dẹni ìgbàlà, ó gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ó gbọ́dọ̀ gbà á, ó gbọ́dọ̀ ronúpìwàdà, ó gbọ́dọ̀ fẹ́ ara rẹ̀ jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù sọmọ Ọlọ́run ní í ṣe, a sì gbọ́dọ̀ ṣe ìrìbọmi fún. Ìrìbọmi gẹ́gẹ́ bí a ti sọ tẹ́lẹ̀, kì í ṣe ìsàmì àgbélébùú, kì í ṣe wọn mi lérí, bí kò ṣe pé a gbọ́dọ̀ wá bomi, gẹ́gẹ́ bí àpẹẹrẹ ikú, sísìkú àti àjíǹde Jésù. Eléyìí gbọ́dọ̀ yé wa. Gẹ́gẹ́ bí ohun tí a rí tí Kristi sọ ní ìwé Máàkù orí 15 ẹsẹ̀ 15, ó lẹ́ni tó bá gbàgbọ́ tí a sì baptisi rẹ̀ òní yóò là, ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi. So ní ìgbà tá a bá ti gbé ìgbésẹ̀ yìí, a sọ fún wa pé a ti di ẹni ìgbàlà. Jésù ti gbà wá là kúrò nínú ẹ̀ṣẹ̀. Ní ìwà láàyè wa a gbọ́dọ̀ máa tẹ̀síwájú láti máa sin Ọlọ́run lẹ́nu àti lótìtọ́. Bàbá wọn sin Ọlọ́run lẹ́nu àti lótìtọ́ tí Kristi fi padà wá lẹ́lẹ́ẹ̀kejì tàbí tí ikú fi dé. Tá a bá wá dé gbẹgbẹbẹ ọkàn lóòótọ́, a ó jẹ́ ọ̀kan nínú àwọn ẹni tí a kọ orúkọ wọn sínú ìwé yìí. Ṣùgbọ́n tá a bá gbé ìgbésẹ̀ ìgbàlà tá a ti padà sẹ́yìn, ẹ̀gbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ ni. Ìwé Hébérù orí 10 ẹsẹ̀ 38 and 39. Ó ní olódodo ni yóò rí nípa ìgbàgbọ́, bí ó bá fà sẹ́yìn, ọkàn mi kò ní inú nínú sí, nítorí àwa kò sínú àwọn tí ń fà sẹ́yìn sínú ègbé, wọ́n tó ní ìgbàgbọ́ nínú ìgbàlà kan. Bí a bá ti gbé ìgbésẹ̀ yìí, ìgbésẹ̀ márùn-ún yìí, tá a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tá a gbàgbọ́, tá a ronú padà, tá a fẹ́ràn ara wa jẹ́ ìgbà pé Jésù sọmọ Ọlọ́run ṣe, tá a sì ti ṣèrè bẹ̀rù, tá a wá tún padà sẹ́yìn sínú ayé tàbí sínú ẹ̀ṣẹ̀, ọ̀rọ̀ Ọlọ́run ń bá wa wí pé olódodo ni yóò rí nípa ìgbàgbọ́. Ìwé Hébérù orí 10 verse 38 and 39. Ó ní bí ó bá fà sẹ́yìn, ọkàn mi kò ní inú dídùn sí, nítorí àwa kò sí àwọn tí ń fà sẹ́yìn sínú ègbé, ṣùgbọ́n tó ní ìgbàgbọ́ nínú ìgbàlà ọkàn.
ṣàgbọ́dọ̀ dúró títí dé òpin ayé wa, gbọ́dọ̀ ṣe olóòótọ́ sí Kristi títí dé òpin ayé wa, títí tí kú yóò fi dé tàbí tí Kristi yóò fi padà wá lẹ́lẹ́kejì. Nígbà náà ni orúkọ wa yóò di mímọ̀ nínú ìwé ìyè tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀. Nígbà tá a kíyèsí ìwé Fílípì orí ìkẹrin, nígbà tá a wo ẹsẹ̀ kẹta rẹ̀, Fílípì orí ìkẹrin nígbà tá a wo ẹsẹ̀ kẹta, kí Bíbélì kọ́ wa, ẹ̀gbọ́n tó rẹ̀ Ọlọ́run sọ, ó ní mo sì bẹ̀ ọ́ pẹ̀lú bí alájọrò àjàgà nítòótọ́ rán àwọn obìnrin wọn nì lọ́wọ́, nítorí wọ́n ń bá mi ṣiṣẹ́ pọ̀ nínú ìyèrè, àti Clementi pẹ̀lú, àti àwọn olùbáṣiṣẹ́ mi yòókù pẹ̀lú. Orúkọ àwọn tí ń bẹ nínú ìwé ìyè. Ìwé Fílípì orí kẹrin ẹsẹ̀ kẹta ló sọ bẹ́ẹ̀. Pọ́ọ̀lù ń gbé àlàyé kalẹ̀, ó sì ń rọ àwọn ará nínú ìjọ tó wà ní Fílípì, Yúdíà àti Síntìkè, pé kí wọ́n wà nínú kan náà nínú Olúwa. Wá bẹ̀ wọ́n pé kọjá alájọrò àjàgà nínú Olúwa, kí wọ́n sì bá ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lọ́wọ́, àti Clementi àti àwọn olùbáṣiṣẹ́pọ̀ Pọ́ọ̀lù. Ó ní àwọn ẹni tí a kọ orúkọ wọn nínú ìwé ìyè. So ìwé ìyè ẹ̀kọ́ ni lábẹ́ májẹ̀mú lálẹ́ àti májẹ̀mú tuntun. Ìwé yìí jẹ́ àkọsílẹ̀ ọkọ̀ àwọn olóòótọ́ tá a kọ orúkọ àwọn tó dúró nínú ìgbàgbọ́ Kristi sí, tí wọ́n sì sin Ọlọ́run lẹ́ẹ̀mí àti lótìtọ́, tí wọn kò fi àgàbàgebè tàbí ẹ̀ṣẹ̀ tàbí ìfẹ́ inú tí wọ́n fi sin Ọlọ́run ẹlẹ́dàá wọn. Àwọn wọ̀nyí la kọ orúkọ wọn sínú ìwé yìí. Ǹjẹ́ orúkọ rẹ̀ ń bẹ nínú ìwé yìí bí? Ǹjẹ́ ti gbé ìgbésẹ̀ láti di ẹni ìgbàlà? Ǹjẹ́ ti gbé ìgbésẹ̀ láti di àtúnbí? Ǹjẹ́ dúró nínú ìfẹ́ Ọlọ́run? Ǹjẹ́ dúró nínú ẹ̀kọ́ Kristi? Ǹjẹ́ dúró nínú ìlànà tó Olúwa gbé kalẹ̀, yálà nípa ìgbàlà, nípa ẹ̀sìn mímọ́ sí Olúwa, nípa ẹ̀kọ́ àti nípa ohun gbogbo tí Kristi kọ́ wa nípa ìjọ? Ìjà dúró nínú wọn. Tá a bá dé nínú wọn, tá a sì ń tẹ̀síwájú nínú wọn, a ní ìrètí ìyè àìnípẹ̀kun nínú Ọlọ́run. Orúkọ wa sì ń bẹ nínú ìwé yìí. Ẹ̀kọ́ pàtàkì ni tí Ọlọ́run kọ́ wa nípasẹ̀ àwọn èèyàn mímọ́ rẹ̀, tí í ṣe àwọn àpọ́sítélì nípa ìwé yìí, tí í ṣe àkọsílẹ̀ orúkọ ọkọ̀ gbogbo tó dé gẹ́gẹ́ bí olóòótọ́ sí Ọlọ́run ní ìwàláàyè wọn. Ẹ̀ka tí wọ́n ti ìwé Ìfihàn orí kẹta ẹsẹ̀ ìkarùn kọ́ wa nípa ìwé Ìfihàn orí ìkẹta. Fẹ́ ká kíyèsí ẹsẹ̀ karùn-ún rẹ̀. Kí ni Bíbélì kọ́ wa? Ẹgbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní ẹni tó bá ṣẹ́gun, òun náà ni a ó fi aṣọ funfun wọ̀. Èmi kì yóò sì pa orúkọ rẹ̀ rẹ́ kúrò nínú ìwé ìyè, ṣùgbọ́n èmi ó jẹ́wọ́ orúkọ rẹ̀ níwájú bàbá mi àti níwájú àwọn áńgẹ́lì rẹ̀. À ń sọ pé àwọn tó bá dúró gẹ́gẹ́ bí ọkàn olóòótọ́, àwọn tó bá ṣẹ́gun ẹ̀ṣẹ̀, tó ṣẹ́gun nínibíni, tó sì ṣẹ́gun ìdààmú àti wàhálà tí ń bẹ wọ́n, tó dúró nínú ẹ̀kọ́ Kristi. A sọ fún wọn pé a ó wọ̀ wọ́n láṣọ funfun, a kì yóò pa orúkọ wọn rẹ́ kúrò nínú ìwé ìyè. Ìyẹn túmọ̀ sí pé ẹ̀ṣẹ̀ tá ò ronúkúwàdà rẹ̀, ẹ̀ṣẹ̀ tá ò kúrò nínú rẹ̀, ó lè pa orúkọ wa rẹ́ kúrò nínú ìwé ìyè. A gbọ́dọ̀ làkàkà kí a rí pé a kọ orúkọ wa sínú ìwé ìyè ti Ọlọ́run, tí ń ṣe àkọsílẹ̀ ọkàn àwọn olóòótọ́, tí wọ́n sin Ọlọ́run ní ẹ̀mí àti lóòótọ́, tó sì ń sìn gẹ́gẹ́ bí àgbékalẹ̀ tọ́lọ́run gbé kalẹ̀ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀. A kọ orúkọ wa sínú ìwé ìyè. Jésù yóò sì tún jẹ́wọ́ wa níwájú bàbá gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí Kristi fúnra rẹ̀ kọ́ wa ní ìwé Mátíù orí 10 verse 32 sí 33. Ó lẹ́yìn kẹ́ni bá jẹ́wọ́ níwájú ènìyàn, òun lè ní òjẹ́wọ́ níwájú bàbá mi tí ń bẹ lọ́run. Ẹnikẹ́ni tó bá sẹ́ níwájú ènìyàn, òun lè ní òsẹ́ níwájú bàbá mi tí ń bẹ lọ́run. Bí a ti ń kọ orúkọ wa sínú ìwé ìtorí pa adó gẹ́gẹ́ bí ọkàn olóòótọ́, bẹ́ẹ̀ náà ni Jésù Kristi yóò máa jẹ́rìí wa pé olóòótọ́ ni wá
nínú ọ̀rọ̀ Ọlọ́run, nínú ìfẹ́ Ọlọ́run àti nínú gbogbo tọ́lọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ. Ẹ̀tẹ́ ń wò mí ní wákàtí yìí. A ó tún béèrè, ǹjẹ́ orúkọ wa a ti kọ orúkọ wa sínú ìwé ìyè bí? Bá ò bá ti kọ orúkọ wa sínú ìwé ìyè, àwọn tá ó ṣe, a ó tún tẹ̀ ẹ́ mọ́ wa létí tó kọ wa lè fi wọ inú ìwé ìyè náà. Ìwé Òfin orí 13 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 8 kí ni Bíbélì kọ́ wa. Ìwé Òfin orí 13 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 8 kí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa. Ẹ gbọ́ o. Ó ní gbogbo àwọn tí ń bẹ lórí ilẹ̀ ayé yóò sì máa sìn ín. Olúkúlùkù ẹni tí a kò sì kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè Ọ̀dọ́-àgùntàn tí a ti pa láti ìpilẹ̀ṣẹ̀ ayé. Kí n ta ni wọ́n máa sìn? Wọ́n máa sin ẹranko ní the beast gẹ́gẹ́ bí n ta rí nínú ìwé Ìfihàn orí 13 ẹsẹ̀ 8. Àwọn táwọn bá kọ orúkọ wọn sínú ìwé ìyè, àwọn ni ó máa sin ẹranko náà the beast. Ẹ̀yin ènìyàn wa, a gbọ́dọ̀ làkàkà kí a kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè. Àwọn kan wọn ni tá a gbọ́dọ̀ ṣe, a gbọ́dọ̀ sin Ọlọ́run gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀ tó ti là kalẹ̀ nípasẹ̀ Jésù Kristi. A sì gbọ́dọ̀ dúró torí òdodo wa pàápàá bẹ́ẹ̀ni níbi àkísà ẹlẹ́gbẹ̀ẹ́ lórí níwájú Ọlọ́run. A gbọ́dọ̀ tẹ̀lé òdodo Kristi. Róòmù orí 10 ẹsẹ̀ 9 ó ní Kristi ní òpin òdodo fún olúkúlùkù àwọn ẹni tí ó gbàgbọ́. Kristi ní òpin òdodo fún wa lónìí. Bí a bá fẹ́ kí orúkọ wa kí a kọ àkọsílẹ̀ sínú ìwé ìyè, a gbọ́dọ̀ tọ ipasẹ̀ Kristi. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ tí Kristi sọ ní ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ 1, ó ní ẹ má sì jẹ́ kí ọkàn yín kí ó dàrú, ẹ gba Ọlọ́run gbọ́ kí ẹ sì gbà mí gbọ́ pẹ̀lú. Nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà níbẹ̀. Ó ní tí kì í bá ti rí bẹ́ẹ̀ bí kì í bá ti sọ fún yín. Ó lè mi lọ pèsè ẹ̀yà àyè sílẹ̀ fún, tẹ́mi bá lọ pèsè àyè sílẹ̀ fún, èmi yóò padà wá láti wá mú yín lọ sọ́dọ̀ alára mi tìkálára mi tọ́lọ́run sọ ní nípasẹ̀ Jésù Kristi Olúwa. Ó gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú. A tún fi hàn wá pé láti ìpilẹ̀ṣẹ̀ ayé wá, ọ̀nà náà ti pinnu rẹ̀ pé ọmọ rẹ̀ Jésù Kristi yóò kú, a ó sì kú rẹ̀ yóò sì jíǹde ní ọjọ́ kẹta, a ó sì pàápàá fún ìràpadà àti dáǹdè ènìyàn. Ó lè gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú. Ǹjẹ́ àkọrúkọ rẹ̀ sínú ìwé yìí? Ẹ̀ka tún kèsì ìwé Ìfihàn orí 17 ká wo ẹsẹ̀ 8 kí ni Bíbélì sọ. Ẹranko tí ìwọ sì rí nì tí ó sì wà tí kò sì sí mọ́ yóò sì ti inú ọ̀gbun gòkè wá, yóò sì lọ sínú ègbé. Ẹnu yóò sì ya àwọn tí ń gbé ní orílẹ̀ ayé. Orúkọ àwọn ẹni tí a kò tí ì kọ sínú ìwé ìyè láti ìpilẹ̀ṣẹ̀ ayé ní ìgbà tí wọ́n ń wo ẹranko tí ó sì ti wá tí kò sì rí mọ́, tí ó sì bọ̀ wá. Níbi àtúndárúkọ pé àwọn tá a kọrúkọ sínú ìwé ìyè, àwọn wọ̀nyí àwọn ni wọ́n máa sin ẹranko náà the beast. Àwọn tó ń forí balẹ̀ fún òrìṣà, àwọn tó ń sin òrìṣà, àwọn tí kò mọ Ọlọ́run nípasẹ̀ Kristi, àwọn wọ̀nyí la ò kọrúkọ wọn sínú ìwé ìyè. Gẹ́gẹ́ bí tí ìwé Ìfihàn orí 17 ẹsẹ̀ 8 kọ wa. Ẹnikẹ́ni tí ò bá sin Ọlọ́run nípasẹ̀ Kristi, orúkọ rẹ̀ ò sí nínú ìwé ìyè. Tọ́rọ̀ Ọlọ́run gbé kalẹ̀ nìyí. Àlàyé sì gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú. Kí ni ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wa nínú ìwé Ìfihàn orí 20? Bàtà kíyèsí ẹsẹ̀ 12 kí ni Bíbélì kọ́ wa. Ìwé Ìfihàn orí 20 ẹsẹ̀ 12. Ó ní mo sì rí àwọn òkú àti èwe àti àgbà, wọ́n sì dúró níwájú ìtẹ́, a sì ṣí àwọn ìwé sílẹ̀, a sì ṣí àwọn ìwé mìíràn kan sílẹ̀ tí ń ṣe ìwé ìyè, a sì ṣe ìdájọ́ wọn àwọn òkú láti inú ìwé náà tí a kò kọ orúkọ wọn sínú ìwé náà gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ wọn. Ẹ̀gbọ́n tí ọ̀rọ̀ Olúwa sọ. Àwọn ìwé tí a sọ fún wa pé nínú ìwé Ìfihàn a rí ìwé ikú, a rí ìwé iṣẹ́ níbẹ̀, a sì rí ìwé ìyè níbẹ̀, a sì rí ìwé ẹ̀dá àgùntàn níbẹ̀. Àlàyé gbọ́dọ̀ yé wa. Àwa sọ fún wa níbí pé
ìdájọ́ Ọlọ́run tá ó ṣe fún gbogbo ènìyàn ní ìgbà ìkẹyìn à ń ṣe gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tá a kọ sínú ìwé. Ẹnikẹ́ni tó orúkọ rẹ̀ bá sí nínú ìwé ìyè nígbà tá a kà á sísẹ̀lẹ̀ sí a sọ fún wa pé a ó sọ irú ẹni bẹ́ẹ̀ sínú adágún iná. Ìdájọ́ leléyìí fún àwọn tí kò dúró nínú ìfẹ́ Ọlọ́run. Ẹ ká wo ẹsẹ̀ karùndínlógún 15 ìwé ìfihàn orí ogún ẹsẹ̀ karùndínlógún ìfihàn 20:15 ó ní bí a bá sì rí ẹnikẹ́ni tí a ò kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè a ó sọ sínú adágún iná. Revelation 20:15 ló sọ bẹ́ẹ̀. Ẹnikẹ́ni tá a bá rí orúkọ rẹ̀ nínú ìwé ìyè a ó sọ sínú adágún iná. Everlasting destruction from the presence of the Lord. Ilé gbọ́dọ̀ yé wá pé òpin yóò dé bá ayé yàtọ̀ gbogbo tí ń bẹ nínú rẹ̀ lọ́jọ́ kan. Òpin yóò dé bá wa náà nínú ayé lọ́jọ́ kan. A sì sọ pé ẹnikẹ́ni tá ò bá rí orúkọ rẹ̀ nínú ìwé ìyè a ó sì sọ sínú adágún iná. A gbọ́dọ̀ làkàkà kí orúkọ wa wà nínú ìwé ìyè. A gbọ́dọ̀ gbé ìgbé ayé àlàáfíà, ìgbé ayé mímọ́, ìgbé ayé èsìsí Ọlọ́run alààyè nípasẹ̀ Kristi ní ìwàláàyè wa. Bí a bá fẹ́ kí orúkọ wa wọnú ìwé ìyè ètò Ọlọ́run ti gbé sílẹ̀ tó ti gbé kalẹ̀ tó sì fẹ́ kí ọkàn àwọn ènìyàn tó ṣetán láti sin Ọlọ́run kan wọnú rẹ̀. A gbọ́dọ̀ làkàkà kí orúkọ wa wọnú ìwé ìyè. Ẹ̀túgbọ́n tí ìwé ìfihàn 21 chapter 21 verse 27 ẹ̀túgbọ́n tó wí. Ó ní ohun àìmọ́ kan kì yóò sì wọ inú rẹ̀ rárá tàbí ohun tí ń ṣiṣẹ́ ìríra àti èké bí kò ṣe àwọn tí a kọ sínú ìwé ìyè ọ̀dọ́ àgùntàn. Ohun àìmọ́ kan kò lè wọ ọ̀dọ̀ Ọlọ́run. Ohun àìpé kan kò lè débẹ̀. Àwọn kan tẹ̀ ń dàpárá wọn ni ẹ̀ táwọn bá gbádùn ní ayé táwọn ṣe tó wọ́n tán nígbà tọ́lọ́run bá máa jù wọ́n á dẹ̀ jù wọ́n kọjá iná àpáàdì á sì lè fi wọ́n sínú àwọn ó sì bẹ̀rẹ̀ sí ń gbádùn pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run kì í ṣe aláìṣòótọ́, olóòótọ́ ni Ọlọ́run. Ẹnikẹ́ni tí orúkọ rẹ̀ bá sí nínú ìwé ìyè inú adágún iná ni. Gẹ́gẹ́ bí ta rí nínú ìwé ìfihàn orí ogún verse 15 àti tá a tún kà lọ́wọ́lọ́wọ́ Revelation 21:27 àwọn kìkì àwọn tá a torúkọ bá bẹ nínú ìwé ìyè ọ̀dọ́ àgùntàn àwọn ni yóò wọ Jerusalem tuntun náà bí ìsinmi ológo fún ọkọ̀ àwọn olóòótọ́. Ilé gbọ́dọ̀ yí wa bí a ti ń tẹ̀síwájú. A ti dé ìbéèrè lọ́wọ́ wa ǹjẹ́ orúkọ wa ǹjẹ́ ń bẹ nínú ìwé ìyè gẹ́gẹ́ bí àwọn àgbékalẹ̀ ẹ̀kọ́ tá a ti rí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹnikẹ́ni tó bá ti gbé ìgbésẹ̀ ìgbàlà Ọlọ́run tá a ti kà sí wa létí tó sì ti ṣe ìrìbọmi tó sì ń tẹ̀síwájú nínú ìsìn mímọ́ sí Olúwa ìyẹn ni bẹ́ẹ̀ ní àrídájú assurance pé orúkọ rẹ̀ ń bẹ nínú ìwé yìí. Bó bá wá kúrò nínú ìfẹ́ Ọlọ́run ní ìwàláàyè rẹ̀ Ọlọ́run fún ara rẹ̀ ti sọ pé a lè pa orúkọ ẹni bẹ́ẹ̀ rẹ́. Kí wá ní làálàá wa nínú ayé òṣì àti àrè yìí ká má wàá níbi ìsinmi lọ́dọ̀ Ọlọ́run wa. Kí ló lè dá wa lọ́wọ́, kí ló lè dá wa dúró láti má rí i pé orúkọ wa ò ní sí nínú ìwé ìyè Ọlọ́run, ìwé ìyè ọ̀dọ́ àgùntàn náà. Gbogbo ọkàn àwọn olóòótọ́ pátá tó dúró nínú ìfẹ́ Ọlọ́run tó dúró nínú ìlànà Ọlọ́run orúkọ wọn ń bẹ níbẹ̀. Àwọn náà sì gbọ́dọ̀ làkàkà pé korúkọ wa wọ ní ìwé ìyè Ọlọ́run. Báwo bàbá ti ń gbé ìgbé ayé ẹ̀ṣẹ̀ tá à ń jẹ́ ẹni tó ń ṣe panṣágà, tá à ń ṣe ẹni tí ń ṣàgbèrè, tá à ń ṣe ẹni tí ń ṣe ní orí ìyà ara gbogbo. Àkókò ní fún wa láti pe ara wa sí ìrònú kí a sì ronú pìwàdà kúrò nínú àwọn ìgbé ayé tí à ń gbé tí kò fi ògo fún Ọlọ́run kí a sì yí padà sí Ọlọ́run. Nítorí ẹ̀kọ́ tọ́lọ́run kọ́ wa ni pé ẹnikẹ́ni tí orúkọ rẹ̀ bá sí nínú ìwé ìyè ọ̀dọ́ àgùntàn náà a sọ fún wa pé irú ẹni bẹ́ẹ̀
inú adágún náà ló ń lọ. Ọlọ́run ti sọ̀rọ̀, Ọlọ́run ti gbé àlàyé ara rẹ̀ kalẹ̀ fún wa nínú ìwé mímọ́. Ó sì ti ṣàlàyé fún wa pé ìwé ìyè kan ń bẹ tí a kọ àkọsílẹ̀ onírúurú iṣẹ́ tí a ń ṣe ní ìwàláàyè wa tá a sì dé nínú Ọlọ́run. Gbogbo ẹ̀ la ní àkọsílẹ̀. Ọlọ́run ní àkọsílẹ̀ ohun gbogbo tí a ń ṣe nínú ara. Ọlọ́run sì fẹ́ kórúkọ wa wà nínú ìwé yìí. A lè ronúkúwàdà kúrò nínú ìgbé ayé ẹ̀ṣẹ̀ tá à ń gbé, kúrò nínú ìgbé ayé ìgbàgbọ́, kúrò nínú ìgbé ayé àìgbó nínú ìfẹ́ àti ìlànà tó ní wàá gbé kalẹ̀. A lè ronúkúwàdà kúrò nínú wọn. Kí la ó ṣe tá a fi pé orúkọ wa lè wọ ní ìwé yìí náà? A gbọ́dọ̀ gba ọ̀rọ̀ Ọlọ́run tí a ń gbọ́ yà gbọ́dọ̀ gbà gbọ́. Pé lóòtítọ́ àti lódodo lọ́lọ́run ti sọ̀rọ̀ pé ìwé ìyè kan ń bẹ tá à ń kọ orúkọ àwọn olóòótọ́ sí tó dúró nínú ìlànà Olúwa tó sì sin Ọlọ́run nípasẹ̀ Kristi lẹ́ẹ̀mí àti lóòtítọ́. We must acknowledge that. Pé ìwé kan ń bẹ tá a kọ orúkọ ogúnlọ́gbà àwọn ènìyàn sí. Ẹnìkan á bèèrè pé báwo ìwé náà ti tó? Ìwé kan ń bẹ tọ́lọ́run sọ nìyí. We must accept that fact. A gbọ́dọ̀ gbà pé bẹ́ẹ̀ lórí pèrè kan bẹ. Ìwé àkọsílẹ̀ ni gbogbo èèyàn pátá tó dé nínú ìlànà àtòfẹ́ Ọlọ́run. Ìwé kan bẹ. A gbọ́dọ̀ làkàkà korúkọ wa bẹ. Ọ̀rọ̀ tá à ń gbé a gbọ́dọ̀ gbà á gbọ́. Must accept the fact pé Ọlọ́run ní ìwé àkọsílẹ̀ fún ọkàn àwọn olóòótọ́ tó ń sin Ọlọ́run lẹ́nu àti gẹ́gẹ́ bí ìlànà tó wá gbé kalẹ̀. A gbọ́dọ̀ gbà á gbọ́. Bẹ́ẹ̀ la gbọ́dọ̀ ronú padà kúrò nínú ìgbé ayé tá à ń gbé, ìgbé ayé tí kò fògo fún Ọlọ́run Ẹlẹ́dàá wa. A gbọ́dọ̀ fẹnara wa jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù sọmọ Ọlọ́run ní í ṣe. We must confess faith in Christ Jesus. And we must be baptized. A gbọ́dọ̀ lè ṣe ìdánwò fún wa. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ ikú sísìnkú àtàjíǹde Jésù. A sì gbọ́dọ̀ lè yàn wá kún ìjọ rẹ̀ torí pé ìjọ kan ṣoṣo ni Jésù sọ lọ́wọ́ gbé kalẹ̀. A ti gbé kalẹ̀ fún wa lórí ètò yìí pé Jésù sì gbé ìjọ kan kalẹ̀. Níbẹ̀ lọ́lọ́run fẹ́ kí èmi gbogbo wa kí a wà. Gbogbo ìsìn ìyapa tí ń bẹ nínú ìsìlẹ̀ nínú Ọlọ́run òdùsí wọn jẹ́ ká wádìí òtítọ́ tàrí àgbékalẹ̀ rẹ̀ nínú Bíbélì. Bí a ṣe lè dé ní ìgbàlà gẹ́gẹ́ bí àkọsílẹ̀ Bíbélì nìyí tí Ọlọ́run gbé kalẹ̀ fún wa. A gbọ́dọ̀ ṣe ìdánwò fún wa gẹ́gẹ́ bí àpẹẹrẹ ikú, sísìnkú àti àjíǹde Jésù. Báwo bá ṣe léyìí kí ikú tó mú wa kúrò nínú ara tá a sì dúró gẹ́gẹ́ bí ọkọ̀ olóòótọ́. Ọlọ́run jẹ́ ká kábàámọ̀ ní ìkẹyìn ọjọ́. Sọ a gbọ́dọ̀ ṣe ń tọ́rọ Ọlọ́run sọ fún wa. A gbọ́dọ̀ rí pé orúkọ wa gbọ́dọ̀ wà nínú ìwé ìyè. Àwa tá a sì ti dúró nínú ìfẹ́ Ọlọ́run, tá a ti gbé ìgbésẹ̀, tá a ti di ẹni ìgbàlà, tá a ti ń sọ Ọlọ́run nínú ìsìn mímọ́ sí Olúwa nínú ìjọ rẹ̀ tí ń ṣe ìjọ Kristi. Ká dúró nínú ìfẹ́ àtọ̀rọ̀ Ọlọ́run kí a kò gbọ́dọ̀ pa ìdà. Kristi sọ̀rọ̀ kan, ó ní ẹnikẹ́ni bá fọwọ́ rẹ̀ lé ohun ìtúlẹ̀ tó sì gbójú wẹ̀yìn, ó ní kò yẹ fún ìjọba Ọlọ́run. Ìwé Lúùkù orí 9 ẹsẹ̀ tó kẹ́yìn ló sọ bẹ́ẹ̀. Ẹnikẹ́ni bá ti fọwọ́ rẹ̀ lé ohun ìtúlẹ̀ káwá bojú wẹ̀yìn, ó láò yẹ fún ìjọba Ọlọ́run. A gbọ́dọ̀ tẹ̀síwájú, a gbọ́dọ̀ máa sáré ìje ìgbàlà wa pẹ̀lú ìbẹ̀rù àti ìwárìrì níwájú Ọlọ́run Ẹlẹ́dàá wa. Ilé ṣe pàtàkì títí tí kú yóò fi dé tàbí tí Kristi yóò fi padà wá lẹ́lẹ́kejì, nítorí pé pàtàkì ìdí tá a fẹ́ ṣe Ọlọ́run ni pé a fẹ́ fi ilé ológo nì, a fẹ́ fi ṣèrè jẹ́ nípa pé orúkọ wa bẹ̀ nínú ìwé ìyè Ọlọ́run. Lórúkọ wa sì ti sí nínú ìwé ìyè Ọlọ́run tá a ti gbé ìgbésẹ̀ tọ́lọ́run gbèrè lọ́wọ́ wa, a gbọ́dọ̀ ṣetán. Ṣùgbọ́n tá a bá wá gbé ìgbésẹ̀ tọ́lọ́run gbé ka iwájú wa, sọ fún wa pé ẹnikẹ́ni tí ò bá sórúkọ rẹ̀ nínú ìwé ìyè, a ó sọ ẹni bẹ́ẹ̀ sí nínú adágún iná. A gbọ́dọ̀ ronúpìwàdà torí pé Ọlọ́run gbèrè lọ́wọ́ wa pé ń bèrè ìmúpadà lọ́wọ́ wa. Ó sì fẹ́ ká yí padà sí Ọlọ́run. Ká bẹ̀ sí ṣe tọ́lọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ. Ìwà yóò ràn wá lọ́wọ́ bí a ti ń ṣe bẹ́ẹ̀. Yóò sì tàn mọ́lẹ̀ rẹ̀ sí wa lọ́kàn. Bẹ́ẹ̀ ni yóò gbàkóso ayé wa fún ògo rẹ̀ torí pé òun nìkan ni Ọlọ́run wa àti olùgbàlà àtẹlẹ́dàá wa. Ẹ̀yin tẹ́ ń wò wá nílé, ǹjẹ́ orúkọ yín ti bẹ nínú ìwé yìí? Nǹkan á ṣe torúkọ yóò fi bẹ nínú ìwé yìí àti gbé àgbékalẹ̀ rẹ̀ kalẹ̀ fún wa. A sì gbọdọ̀ ṣe é tí a bá fẹ́ kórúkọ wa kó wà nínú ìwé ìyè ti Ọlọ́run. Tá bá fẹ́ kórúkọ wa wà nínú ìwé ìyè ti ọ̀dọ́ àgùntàn náà, a gbọ́dọ̀ ṣe tó Ọlọ́run gbé kalẹ̀ fún wa. Torí pé Ọlọ́run kò fẹ́ kí a ṣègbé. Ìwé Tímótì kìíní orí 2 ẹsẹ̀ 4, ó ní ìdùnnú Ọlọ́run ní kí gbogbo èèyàn kó dẹ́ni ìgbàlà kó sì wá sí ojú ìmọ̀ òtítọ́. Ọlọ́run fẹ́ ká dẹ́ni ìgbàlà ká sì wá sí ojú ìmọ̀ òtítọ́ rẹ̀.
ká sì máa sìn gẹ́gẹ́ bí ó ti gbé kalẹ̀ fún wa. Àdúrà wa sí Ọlọ́run ni pé Ọlọ́run yóò tọ̀ mọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ sí wa lọ́kàn, yóò sì jẹ́ kí ìfẹ́ Ọlọ́run tí múni padà sínú ẹ̀kọ́ Bíbélì kó yé wa, ká sì bẹ̀rẹ̀ sí í ṣe ohun tí Ọlọ́run gbé kalẹ̀ fún wa. A fi ògo fọ́lọ́run wa fún ẹ̀kọ́ tí ẹ ti gbọ́ ní wákàtí yìí. A sì tún rọ̀ wá pé tẹ́ bá ní àwọn ìbéèrè tí ẹ fẹ́ béèrè tàbí ẹ̀bẹ̀ fún àdúrà, àwọn nọ́mbà tẹ́ lè pè wá sí lélẹ́yìí 08057444902 tàbí 08065717023. A tún nọ́mbà náà pè fún wa. Nọ́mbà tẹ́ wọ́n pè wá sí nìyí fún ìbéèrè nípa ìgbàlà ọkàn yín tàbí ẹ̀bẹ̀ fún àdúrà 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wà láàyè Ọlọ́run àtọwọ́ orí ọ̀fẹ́ rẹ̀ kó máa bá wa gbé, kó sì fi wá mọ ìfẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí àgbékalẹ̀ Bíbélì. Orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tóóró. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóòrù tó kọjá sọ́jà ìnípẹ̀kun. Kaftan TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà.